Look at Yabo. Somebody in American from Masonibo. ASIRI oh, Boyibo. Oh, by English. Kò sí kankan tó fi tàbí ọbẹ̀. Okay, kí ló fẹ́ fà yé ẹ ṣe. O wá discover talent ẹ pé bí n bá ṣàrè díẹ̀ kéèbù ẹnu mi good ṣe kéèbù o tún wá ṣe kéèbù o tún wá dàbí abirùn ẹlẹ́kéèbù. O tún wá dàbí abirùn. Ṣé abirùn máa búyàn ni wọ́n kéèbù pọ̀ lára ẹ̀ wá tún máa búyàn. Tọ́lọ́ wá síbi sí o ń bú mi gbogbo yẹn ebú ò kì í dùn mí kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè bú mi ebú ò dùn mí èmi ní still skin kó bú mi dókòó ti kíní gba pàrágà kò kàn mẹ́rin tó bá ra pàrágà lọ́wọ́ mi tẹ́lẹ̀ tó bá lo jápátá tí mo ta mo kó lè fún ṣé mi ò ní ṣòbò lẹ̀ fún kó wo iṣẹ́ tí mo ta bọ́lá ṣe fi rán mi ni ọ̀fẹ́ lọ́lọ́run fún mi lóbò jẹ́ kí n fi ṣàwọn ọmọ bọ́ìsì lóore èmi ò ágìw mi ò sọ pé mi ò fún wọn nígbà mi ò debunk anything èmi tí mo ta kíní fún àkókò tí mo ta àkókò fún wọn tí mo ta àkókò sàmbà fún wọn tí mo ta origin fún wọn tó lóòótọ́ tó kó wọn lé kó tó délé tó kó wọn bá rọ̀ nǹkan lẹ́ẹ̀tẹ̀tẹ̀ fún wọn. Òyìn alọ́jẹ́ kí business tèmi máa ya everybody ló mọ bó ṣe ń ta ọjà ẹ̀ ìwọ náà ṣe bí òwò náà fòbò talẹ̀ àbí bó fòbò talẹ̀ wàá ṣáà máa fọyàn ta bóyá òde ṣe mo kámẹ́rà dà mí ò mọ̀ nǹkan ní kálukú bá fi ti ta ọjà ìjẹ́kọ̀tà máa wà interfere sí life mi adult ni mi there is no police that can charge me for few obo mi ṣe give away. At least mo mo fòbò gba ambassador mo fòbò gba youth leader mo fòbò gba kiri owó mi ni mo tún gbẹ́sàn láì tí mo tún fi ń gba owó power bank àti kí ni mo ní mo fẹ́ rà tó bá dọ̀ láti àwọn agbókú kò sí nǹkan tó lè sọ ìwọ sì yàṣẹ́ ojú mi lọ torí tó o bá yàṣẹ́ ojú mi lọ wọn ò ní gbé karamarama sílé fọjọ́ mẹ́ta kò sọ kẹsẹ̀tì nù. Camera wà lé pẹ̀lú ẹ òǹdó ni kí ló dé tí kẹsẹ̀tì sọnù kí ló dé tí kẹsẹ̀tì tó lọ rìkọ́dù àti pé kí ló tó ń gbé kámẹ́rà máa ìwọ nìkan ló rìkọ́dù ni. Àbódó kámẹ́rà pa ni. Now ó fẹ́ bú wa tó bá fẹ́ bú wa irú àwa yìí àwọn ò bẹ́ argue normal tí ó bá jẹ́ wípé mo wò wípé kiri ni gbogbo wò pé kiri iṣẹ́ aṣẹ́wó ni mo fẹ́ mú ní Ìbàdàn kò sí èèyàn ò lè fa aṣẹ́wó bú mi kó dùn mí iṣẹ́ aṣẹ́wó yẹn mo fẹ́ mú ní Ìbàdàn torí mi ò rí ibi tọ́lọ́pàá ti máa mú mi pé mo fi òbò mi ṣe promo ó yẹ bọ̀tí wọ́n wá sọ̀rọ̀ láì ó wá kígbe pé ó kó pa ìwọ àtàwọn kọ̀ọ̀kan ó kó ò tí ì pè mí àti anybody pọ̀ àwọn kọ́sítọ́mà mi ò wọ́n jáàmù òbò pọ̀ mọ́ fùrọ̀ fún mi rí ojú òbò ni bọ́ ìwọ àti ẹ̀ńtẹ́jọ́ dókó ibi tẹ́ dókó dé ìwọ ló tún gba rúùmù lẹ́tún fi ṣe tírísọ̀mù ló tún fún wọn lówó taxi ló tún róúnjẹ fún wọn níbi tó yà ọkọ jẹ́ dé. Ta ni mọ́mì ẹ̀ tó ń wá mọ́mì wá ìnà ta ni mọ́mì ẹ̀ ò mọ̀ yẹ́ ẹ̀ ó máa ń jẹ campaign ní búrọ́ọ̀kì ẹ̀ wọ́n máa kú gbogbo everybody ayé wọn bàjẹ́ wọ́n fi kíní kan ṣe kíní kan ìgbà kan àwọn kan kò yábọ̀ tó ń bú ọmọ ẹ̀ tó ń bú ìlà. ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ òwú nǹkan tí arábìnrin yìí tí ó sọ kí ni ẹ lérò nípa fídíò yìí nǹkan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ ó dàbọ̀.